mashallah. Bísí ológe abọ́ba aláwòrán dákun mọ́ wa ẹ nínú jẹ́. Bísí ológe alẹ́ mi mọ́lé iṣẹ́ kan tí wọ́n máa ń gbé ní síta. Èmi mọ́lé iṣẹ́ kan tí wọ́n máa ń gbé ńláńlá ṣe. Iléeṣẹ́ Bísí ológe so ti wo wọ́n ní Bísí ológe lọ YouTube Bísí ológe on Instagram Bísí ológe on Facebook Bísí ológe on all platforms Bísí ológe. Àwọn nílé iṣẹ́ tí ń gbé ní síta ayẹyẹ tó bá tànà dùn lẹ̀ lẹ́tì máa rí Bísí ológe òde ìdùnnú táyé ti dòrè mọ́ lẹ́tì máa rí Bísí ológe. Aṣàdúrà fún Bísí ológe ṣàlékún ọlá Bísí ológe ṣàlékún ìbùkún Bísí ológe kí iléeṣẹ́ Bísí máa lọlẹ̀ iléeṣẹ́ Bísí ológe. Ẹ máa wo Bísí ológe show. They are the best and they are giving the best because they are trying their best. God bless everyone for viewing Bísí ológe and streaming it, then following their page. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ṣé ètò yìí orúkọ ti bí ní Ọládipúpọ̀ Àjàgbé tí gbogbo mọ̀ sí Làdó onílé-èdè ẹlẹ́nu ṣúgà ìjàngbọ́n Europe Africa. Tí gbogbo mọ̀ sí Làdó onílé-èdè láti iṣẹ́ orílẹ̀-èdè Lagos 107.5 FM ẹlẹ́nu àmì títì. Èmi ni bàbá mẹ́tẹ̀ tí wọ́n tún kò ní lórí GoTV lórí TRT tẹlifíṣọ̀n lórí ètò kan tí a pè ní Oṣapápá Làdó onílé-èdè yìí tí a bá tún gbádùn mi lórí ètò ojú Èkó iléeṣẹ́ orílẹ̀ Lagos ní gbogbo ọjọ́ tọ́ọ̀sì Làdó onílé-èdè yìí yóò fẹ́ ìgbò sáwọn àwọn nìkan ìgbà ṣe àdúrà. صلى الله عليه وسلم صلوا على النبي المصطفى صلى الله عليه وسلم اللهم صل على محمد رسول الكريم اللهم صل على محمد وعلى رسول الكريم ربي الله ذلك ربي الله محمد نبينا àti gbogbo àwọn tí Ọlọ́run kì látọ̀rí bàbá wa
Fadlan Sheikh Ahmed Tijani. رضي الله تعالى عنه. Baba Fadlan Sheikh Ibrahim Niyas. يا رضي الله تعالى Baba عنه. Fadlan Sheikh Muqaddam Muhammad Al-Awwal. أول Baba Fadlan Sheikh Dr. Murtada Buseri. رضي الله تعالى Baba عنه. Fadlan Sheikh Muhammad Sani Asore Mashika. رضي الله تعالى Baba عنه. Fadlan Saleku Ikeike. آمين. Ìjọba àtàkọ́ríjì ìgbàmúṣà bá ṣe gbogbo. آمين. Bismillahirrahmanirrahim. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك Ọ̀sán yìí tí ó gbà tí ó pé ojú ìwọ́ wọ́n fi ṣe àyẹ̀wò polówó àbíjẹ́ ìbá kì í gbọ́ ojú náà ní Lagos Island bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ọba tó ní tó gbé kalẹ̀ dáadáa ó sì lè káyé máa gbàgbé yìí àwọn ní gbàgbé yìí wá olùdókòwò ṣẹlẹ̀ sí yìí o. آمين لا إله إلا الله Ọ̀rọ̀ ní ọdún aráyé olóòlò lẹ́tí aráyé. آمين ولا قوة إلا بالله العلي العظيم Ẹni Adébóyè kó lọ ṣe bẹ̀rẹ̀ lé kó tó di ìlú mọ̀ká. Ẹ̀yin náà bá gbé ìdájọ bẹ́ẹ̀ lọ. Èyí máa tí wọ́n kọ́ gbogbo àjọ ọjọ́ ti tèmi pé ìdájọ́ wa Adéojú àmọ̀ pé ọ̀rẹ́ lànà akíwọ̀. Bákan náà báyé wọn aláìsí wa akíyàwó náà ọwọ́ akí ẹbí akí ara akí ojúlùmọ̀ akí ọba pé assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته Bákan náà agbábàmọ́ ọlọ́jọ́ bíi tèmi ọba òdúpẹ́ الحمد لله ẹgbẹ́ wọn bí dáadáa. الحمد لله Alájọ wa ní ẹ̀jẹ̀ ọjọ́ kálájà wa lọ́jọ́ bí wọ́n dákọ̀ tó wà lò pé ara náà onídìí àtẹ́sọ̀ púpọ̀ torí pé òfin tí wọ́n kọjú èyí ṣe kí kì í ṣe pé wọ́n ti ń dá ọkọ̀ fún Ọlọ́run. Alájà wa lọ́jọ́ bí alájà wa ṣe àmọ̀ pé ara náà àníjà. Hello? Hello? Ẹ jẹ́ gbogbo ìlànà ẹ jẹ́ kí gbogbo àgbẹ̀ ara balẹ̀ ká ṣe jọ náà. Celebrant celebrant gbogbo tẹ bá ṣe ẹbí yẹ. Ẹlòmíì ń bẹ láyé àmọ́ bí aláìsí ní bẹ ẹlòmíì ń bẹ láyé ọmọ tọ́lá ń ṣe bẹ́ẹ̀ ní lórí tẹ́ ń dúpẹ́ rẹ̀ Ọlọ́run máa ṣe fún un. Bákan náà ẹlòmíì náà wá sí ọdájọ́ bẹ́ẹ̀ ń ṣe dájọ́ báyìí lọ́wọ́ tó ó ti ń gbé sẹ́yìn akọ̀wé ọjọ́ tó láti wá fi ṣé kí ni láti fi dúpẹ́ ni. Ẹlòmíì náà wá dájọ́ báyìí náà tọ́jú ọ̀dẹ̀ ní tí ò pé bá láyé pàtó wá kó pé bẹ́ẹ̀ láyé wọn bá dúpẹ́ o ọba dúpẹ́ o Alhamdulillah Rabbil alamin Al-hamdu man wal shukru rabbana Al-hamdulillah alamin kajada wa hamjada fala shay'a alamin kajada wa hamjada alhamdulillah nígbà tó wọ́n rẹ̀ ṣùṣù pé kí ló tọ́ sí òun lẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run wọ́n ní òfin tó tọ́ sí òun bí kì í sọ pé alhamdulillah nígbà tó wá dúpẹ́ bọ́lá òun wá dúpẹ́ tọ̀ àfà ọpẹ́ ìkílẹ̀ ń ga wọ́n ní ọgbẹ́ yìí lòun dá ọpẹ́ ìkílẹ̀
ẹ̀dá tí lówó kọ́lé ra mọ́tò gbogbo nǹkan yóò tí ìjọ bẹ́ẹ̀ ṣe fẹ́ wà lẹ́nu dúpẹ́ ó ní bẹ́ẹ̀ ni alhamdulilayi alhamdulilayi alẹ́mínà alá ìyáàmì bíbá kọ́ ìyí òfìlẹ̀ asadi ìyáàmì bíbá kọ́ ìyí òfìlẹ̀ asadi. Tó dájú pé ṣẹlẹ̀ ní sí ibẹ̀ lọ́rùn ìbára àbá sí ìkú àjẹrò tó jẹ lọ ìyàwó mábẹ̀ tó tọ́ ọmọ ẹ̀kí ẹ̀ ń da ẹ̀ tí gbogbo èkó wálé sí gbogbo ọmọ yìí wọ́n ti pè á mẹ́ta tí ìwé lọ́ndẹ̀ wálé gbogbo ọmọ tó tọ̀ sí lẹ́yìn sí ibẹ̀ lọ́rùn pé ọdún sí ibẹ̀ lọ́rùn ní tó dúpẹ́ sí mọ́lọ́run tó tó bá àbá sí ìkú àjẹrò tó ṣe kí ni o àjẹrò tó jẹ lọ àbá ẹ̀dúpẹ́ o ìgbìmọ̀ àṣọlẹ̀ náà wọ́n ti dá ṣe wọ́n ọ̀pọ̀lọpọ̀ ọdún ọ̀pọ̀lọpọ̀ oṣù náà wọ́n ṣàjẹ́ ẹ̀ṣẹ̀ láyé ọ̀láyà àdúrà nínú tẹ́ẹ̀tù ló sí ọjọ́ orí ìbàlójẹ́ ọjọ́ ọjọ́ kù sí ọlọ́dúnrún ẹjọ́ èmi olú àpá gbìyànjú nínú ọ̀láyà àdúrà ìlẹ́lò tó kù tẹ́lò ìrìnàjò pọ̀ ìrìnàjò pọ̀ ìrìnàjò pọ̀ láti ọdún yàgùdán ọgbọ̀n yàgìlá àwòrán. ولا قوة إلا بالله العلي العظيم. ilé ìṣẹ̀lẹ̀ ní mọ́lẹ̀ ìdágbére fáyé o. Àmín. mọ́lẹ̀ ìdágbére fáyé o. Àmín. mọ́lẹ̀ ó fi dárò yìí. Àmín. bẹ́ẹ̀ ló wà nígbà yìí ó tún mọ́ dá sí i. Àmín. ó tún mọ́ dá sí i. Àmín. ó tún mọ́ dùn sí i. Àmín. ó tún mọ́ bàjẹ́ láyé. Àmín. ilé àti bá lé ìrọ̀lá jẹ́ ó dàrú o. Àmín. ilé àtàwọn ọmọ ìrọ̀lá jẹ́ ó dàrú. Àmín. ọmọ ìpátá jẹ́ owó déèyàn. Àmín. owó déèyàn. Àmín. owó déèyàn. Àmín. ó yà parí láyé. Ọjọ́ tì ní lọ́jọ́ èní tó fi yẹ yín tó fi kò fún yín lẹ́bí ni lára ni lọ́rẹ̀ ni lójúlùmọ̀ ni lọ́wọ́ sábà dúpẹ́ fún gbogbo wa. Olùwọ́n báyìí oríkà ti sọ fún ọ. Olùwọ́n báyìí olùwọ́n fi gbà lọ́wọ́ yín. Yàgìlá káwùlà. ولا قوة إلا بالله العلي العظيم. Olùwọ́n bẹ́ẹ̀ sẹ́yìn jẹ́ aṣọ pọ̀ tó láyé. Olùwọ́n táwọn òṣèlú aláàbíwájú lọ́wọ́ sàgbé ọgbẹ́ wa láyé. Àbáwa tó bá kí tí ó nílù àbólórin tó bá mọ ní kí èèyàn tó bá ń kí èèyàn láyé bá ló ṣe rí. Inú ìwé wọn tó ní ọ. Bákan náà lọ ọlọ́run lórí kì í ṣe pé ta bá ń kí ọlọ́run lórí kì náà olóògbé ṣe kí ní olóògbé ọ̀hún. Ọlọ́run la kó kí ọlọ́run ní bàbá rẹ̀ kà fún wa yìí. Gbogbo tó wà ní kùsì ọlọ́run èmi ni kankan ni àwọn ọmọ ni lórí ìṣẹ̀lẹ̀ kò sí bó ṣe ń fẹ́ ẹgbẹ́ náà sí àjọ ọlọ́run kó làwọn láyé jọ kó làwọn láyé ìjókòó ọjọ́ èmi ìdùnnú ọjọ́ èmi ọgbọ́n ọjọ́ èmi kó wáyé sọ́dà yọ. Láti wá ti ní ìlú wọn láti wọ láti wọ láti wọ lárọ́pọ̀ kọ́ ọlọ́pàá máa ṣe kí ni àtẹ̀lé wọn láti wá tẹ̀lé wọn bó bá tó kù ẹ̀ lọ́la ní ẹ̀ka gbogbo ọ̀gbẹ́ àwọn alájà alájà ká ti wá náà wọ́n tó èlé ìlànà alẹ́ ìlànà gbogbo aláwọ̀ alájà tí wọ́n kọ́ ọ̀gbẹ́ láti wọ lárọ́pọ̀ gbogbo àwọn ọ̀rẹ́ gbogbo àwọn ẹbí gbogbo àwọn ojúlùmọ̀ àwọn bọ́lájà wa adéròtú àmọ̀pé alámọ̀ àwọn ọ̀dúpẹ́ ẹgbẹ́ ká mú ọpẹ́ wálé ẹ̀kọ́ náà ní ẹ̀kọ́ náà ká dìde ńlẹ̀ aláàjì wa ọlọ́lẹ́mọ̀ ní ẹ̀kọ́ náà aláàjì owó ọpẹ́ owó ọpẹ́ owó ọpẹ́. kẹ́rin wà lájà náà wọ́wọ́ o ẹgbẹ́ wọn tó kọ́ ọmọ ẹ̀rọ ẹ̀ka ń lówó wá o kẹ́mẹ́tẹ́ ìgbẹ́ fúnlẹ̀ la gbogbo ẹ̀jẹ̀ mi náà kan náà ìjà mi wọ̀ pé wa ìgbà alátabáṣe náà lélẹ̀ yìí àwọn ọmọ àdúgbò yìí wọ́n já mi wọ̀ pé àwọn àwọn ọ̀rẹ́ gbogbo àwọn ẹgbẹ́ gbogbo ojúlùmọ̀ gbogbo ẹbí àwọn ọmọ náà àdìmátíà àwọn tó kùnà kó wa owó ọpẹ́ màmá àwọn bàbá wa náà èèmọ̀ pé ọ̀rẹ́ aláàpà wọ́n láwọn ẹ̀gbọ́n màmá wa lọ́jọ́ bí wọ́n ní kó sọ̀kọ̀ ẹ̀ láyé ìyí náà ṣe lẹ́yìn kó mẹ́ta ṣe wá.
fẹ́ sọ ọ̀rọ̀ ẹ̀ láyé kí ló kù sí àbá àmàkà ó túbà fún wa o kó tó bá kù sí ká má láfẹ̀ẹ́ gbogbo ẹ̀jẹ̀ ká gbẹ́lẹ̀ lẹ́ẹ̀kan náà ká bá wọn dúpẹ́ ká tó dúpẹ́ tí wàhálà pẹ́tọ́ ọjọ́ ìní bá wà náà láyé òní tó ń bẹ̀ insha Allah ká dúpẹ́ pẹ́tọ́ ìní náà ọlọ́kọ́ bá náà láyé. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة والرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتقدم سبحان الله عما يشركون هو الله الخالق البارئ والمصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سيدنا محمد الفاتح لما أغلق والقاتل لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين